Hello ẹ̀yin èèyàn mi, kí máa ṣe kékeré. Ìyá Nífá ti gbé mi tuntun dé o, ẹ wá wò ó. Bẹ́ẹ̀ ni, wọ́n ní kán tún lo sísítẹ̀mù yẹn, bóyá kán bá tún lò ó, bóyá tún ṣiṣẹ́ ní ààfin. Wọ́n ní Ìyá Nífá dé sáàfin, ó pe kábíyèsí. Ó ní bí nǹkan ṣe ń lọ ní ààfin yìí, a tún máa gbé ànádá iṣẹ́ ńlá lé wọn lọ́wọ́, àwọn olórí. Àwọn olórí tó ń pera wọn lólórí tó ń wà kápẹ́bù tó yẹ pé òògùn náà fẹ́ fi dúró sáàfin tọ́lọ́run ò dẹ̀ kọ́ wọn. Pé nǹkan tó ń fẹ́ ṣe fún wọn sì ní pé wọ́n ní wọ́n máa kó wọn lọ sí iwájú ṣìráìn, wọ́n máa lọ búra. Wọ́n náà máa lọ búra o, gbogbo àwọn olórí látòkè délẹ̀. Naomi léni Naomi lọ́la gbàgbós tó ń ro ibi sí ọmọ yẹn lójoojúmọ́. Mi ò mọ nǹkan tí Naomi ṣe fún wọn, pé wọ́n ní Naomi ó ń disturb wọn. Àfi kí kábíyèsí lé Naomi lọ. Ìyá Nífá ní kí ni ìtumọ̀ yẹn? Kí lọmọ yẹn ṣe fún yín? Kí ni Naomi ṣe fún yín? Ẹ mọ̀ pé kíní yìí ti ń kárí gbogbo ilẹ̀ Yorùbá, ó ti ń kárí everywhere. Títí dé abroad, everybody ló dá sí o. Wọ́n ní Naomi pé àwọn kan nígbà tí kábíyèsí fẹ́ Naomi 24 years. Ó wà 24 years. Àwọn kan ní 26. Àwọn kan nígbà lágbájá, àwọn kan ní tẹ̀mẹ̀dù. Wọ́n nígbà tí kábíyèsí fi fẹ́ Naomi, Naomi ò rẹ́rú bí obìnrin kankan lé o. Torí Naomi, kábíyèsí náà mọ̀ pé Naomi láyé, Naomi ò lè ever gbà pé kò ń bá orogún lé. Ó béèrè question dáadáa lẹ́nu kábíyèsí, lọ́wọ́ kábíyèsí o. Ṣé kò sóbìnrin lé yín? Christian lòun ò fẹ́ wàhálà, òun ò dẹ̀ lè jagun, òun ò dẹ̀ fẹ́ nǹkan tó máa pa òun lára, òun ò dẹ̀ fẹ́ jà ìjà ẹbí. Kábíyèsí sọ gbogbo àwọn instances nǹkan tó fẹ́ sọ fún ní live òun. Kò sóbìnrin bẹ̀, àwọn tó dẹ̀ ti wà bẹ́ẹ̀ wọ́n ti lọ. Kán kú báyìí, kò tí ì fẹ́ yàwó gidi tó yanrantí. Eléyìí tí wọ́n ń pè ní kí ló ń jẹ́? Ìtó lọ fẹ́ kí tiẹ̀ lórúkọ bọ̀bọ́ tó ṣẹ̀ ṣe ìyàwó Wúràọlá. Wúràọlá tán ló fẹ́ ọmọ Benue. Politician yẹn tó fẹ́. Now Wúràọlá rò pé ó dún pé Naomi bá lé, ó ti lọ kí kábíyèsí tó fẹ́ Naomi. Ẹ mọ̀ pé Naomi ọmọ jẹ́jẹ́ ni. Tí Naomi ò bá rí gbogbo nonsense kan tí kábíyèsí, torí kábíyèsí disappoint ẹ̀ pé gbogbo question, gbogbo nǹkan tó ti sọ fún tó bèèrè lọ kábíyèsí bẹ́ẹ̀ ti answer. Ó dẹ̀ ti ní lọ́kàn pé bẹ́ẹ̀ náà ló rí, ó dẹ̀ gbà fún kábíyèsí tó fi fẹ́. Àfìgbà tí kábíyèsí dẹ̀ wá rí pé nítorí pé ojú ọmọdé ló wá bẹ̀rẹ̀ sí ní treat ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọdé. Náà kò sẹ́ni tó lè gbàrú ẹ̀. Nǹkan tó ọmọ yẹn ṣe bínú kúrò láàfin ni. Wọ́n ní ṣóun nìkan ló fẹ́ jẹ gbogbo nǹkan bàǹtàbàǹtà tó wà láàfin. Kí lọmọ yẹn fẹ́ jẹ? Ó wá tún gbé ayé ẹ̀ tí ẹ̀ ṣe ni àti gbogbo àwọn tó wọ́n àti kábíyèsí. Ó dẹ̀ mú gbàgbọ́ ẹ̀ dání gidi gan. Kò fi tìtorí ẹ̀ bá slice, kò fi tìtorí pé òun wà nílé ọlá, kó fi iṣẹ́ ìránṣẹ́ tọ́lọ́run pè, kó fi ilẹ̀ láyé torí ẹ̀rọ Ọlọ́run túbọ̀ ṣe ń bùkún fún pé nǹkan tó máa gba ìgbàgbọ́ lọ́wọ́ òun kóun má yà ṣe o, torí ẹ̀ ló ṣe tètè sáré bẹ́lẹ̀. But still títí di ẹni Naomi yìí strong nínú Christ, kò fi ìgbà kan fi ṣe Olúwa lẹ̀. Ìyẹn lè máa fi mọ ẹni gbàgbọ́ gidi. Kí ló dé tọ́lọ́run ní gbèjẹ́? Wọ́n ní kábíyèsí pé Ìyá Nífá ní ẹni tó ń porí ọmọ yẹn níbi kíbi máa bá. Ẹni tó ní kò ní dúró sáàfin yẹn, òun ò ní dúró. Ẹni tó ní inú bí Naomi kan bí òun unnecessarily pé kí Naomi kúrò láàfin fún òun pé ó ń tàn fẹ́ tẹ́. Ó ti fẹ́ ti ka àbámọ̀ bọ̀nu torí kò sí kankan tí Naomi ṣe fún un. Wọ́n ní Ìyá Nífá ló yá o, pé gbogbo ló pe gbogbo pátá kọ́kọ́ wá. Wọ́n máa búra. Ẹnikẹ́ni tó bá rodi Naomi níbi kí Ògúnjàyé pé kó Ògúnjàyé kó ṣe wọ́n ṣìkàṣìkà.
bí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní sá lebelebe wọ́n lẹ́ni tó bá fẹ́ búra fẹ́ kó palẹ̀ mọ́ wọn ò fẹ́ rí láàfin mọ́ àlọ́ rámìírà nọ́mbà ní eré ìlágbára wọ́n ní Tóbi wá sọ pé òun kẹ̀ òun àìgúntẹ̀ òtí Naomi òun gbà kíní kan òtí Naomi àwọn èèyàn tọra wọn bí ìyá ìbejì náà ló sọ bẹ́ẹ̀ wọ́n Tóbi náà wọ́n ní òun òkúkú ní kúkú kábíyèsí o òun kúkú ní intention òun ò ní bad intention fún kábíyèsí o òun kíní kan òun gbádàkú ṣé ìtàn ń sọ̀rọ̀ ṣé ní ìtàn sọ pé ṣe ni ó lọ bá kábíyèsí àti Naomi ìyẹn Tóbi o kábíyèsí àti Naomi nínú chamber kábíyèsí tó sọ pé kábíyèsí ń kìsì Naomi òun tó ń ṣe òun romance tó fi lọ bá wọn jà ní Ọ̀jájá kìíní ní Ọ̀jájá mọ̀ tán lọ ṣe kí kábíyèsí gbé Naomi jáde tó fi lọ displace wọn tó fi lọ ṣe gbogbo attitude tó lọ kù sí Naomi lẹ́nu ó dẹ̀ ní òun àti Naomi ò ní nǹkankan òun àti Naomi ò ní nǹkankan ó ní nǹkankan wọ́n ní kábíyèsí ní irọ́ ló pa kò sí ẹnikẹ́ni nínú yín tó máa gbẹ̀yìn all of you must participate kí ìyanu kí gbogbo yẹn wọ́n ní kán lè ṣe nǹkan bó ṣe yẹ kó rí bó ṣe yẹ kó lè rí bó ṣe rí wọ́n ní tí wọ́n ti ṣe gbogbo yẹn ọkàn á balẹ̀ olúkálùkù máa gbégbé ayọ̀ bẹ́ẹ̀ ni àwọn tó máa ń ní orogún rẹpẹtẹ láyé àtijọ́ yẹn wọ́n ní tí wọ́n ti ní ìyàwó rẹpẹtẹ wọ́n máa ń búra fún wọn òun lè fi máa ń sọ àná fi ń sọ pé àwọn fẹ́ ìyàwó mélòó òun fẹ́ ìyàwó 10 òun fẹ́ ìyàwó 20 gbogbo wọn wà ìgúntẹ̀ wọ́n búra fún wọn ni ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe nǹkan tí ó máa pa ọmọ nìkejì lára tó fẹ́ pa ọmọ orogún ẹ̀ báyìí ni kó rí fún ẹni tó bá fògùn sí ògùn ọkọ oúnjẹ ọkọ báyìí ni kó ṣe fún ẹnikẹ́ni tó sọ pé òun ò nífẹ̀ẹ́ ọmọ nìkejì tòun nífẹ̀ẹ́ ìyàwó òun àbí kò nífẹ̀ẹ́ ìyálé báyìí ni kó rí fún ẹni tó bá ro ti ìyálé àbí ti àwọn ọmọ ìyálé ẹ̀ níbi báyìí ni kó rí fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbogbo àwọn orogún yẹn wọ́n máa ń búra fún wọn kò sẹ́ni tó máa ṣe nǹkan tó máa pa ẹnìkan lára even gan pàápàá wọ́n máa jẹun nílé ara wọn nígbà gbogbo kìíní yẹn tó ti lọ́ọ̀lẹ̀ wọ́n lóògùnjàre lọ́ fi tì wọ́n sí pé ògùnjàre kó ṣe wọ́n ṣìkàṣìkà owó wọn ń sá wọ́n náà ń sá nǹkan tá a gbọ́ wà lẹ́jẹ̀lẹ̀ tó rà ṣẹ̀ṣẹ̀ gbọ́ ni wọ́n ní ṣe ni gbogbo wọn ń sá eléyìí yọ́bọ̀rọ̀ èèyàn yọ́bọ̀rọ̀ wọ́n ní ìyá nífà ní wọ́n lẹ́ni tí ò bá ṣe tí ò gbà láti búra pé kó palẹ̀ wọn fẹ́ rí láàfin option méjì tán fún wọn ni ìjó tó ń bòkù ó yẹ kán ṣe bẹ́ẹ̀ lóòótọ́ kábíyèsí gan pàápàá tiẹ̀ ó ti pẹ́ jù gbogbo àtàyà onífà àti gbogbo wọn ń bẹ̀ yẹn láàfin ó ti pẹ́ jù tí kábíyèsí ọdún ògbà tí Naomi dé yìí náà ní gbogbo ẹ̀ torí wọ́n ní gbogbo ọ̀nà sọ pé Naomi wọn ò fẹ́ Naomi kí ni Naomi ṣe fún wọn nítorí pé iṣẹ́ ibi tí wọ́n á ṣe láàfin ìmọ́lẹ̀ wá dé òkùnkùn láti paradà torí ìmọ́lẹ̀ ní Naomi torí ẹni kábíyèsí ṣe lọ mú Naomi by force by fire àwọn dẹ̀ ti ríran lóríṣiríṣi àwọn síà pé tó bá ti lọ mú Naomi padà Ọlọ́run jẹ́ kí àfihàn rójú kó ráyè pé àfi tá Naomi bá ti rí ẹ mọ bọ́n ṣe disturb despite pé kábíyèsí náà ti rí ní lóríṣiríṣi ó ti gbìyànjú láti fi nǹkan wé nǹkan tó mọ̀ still ibi pẹlẹbẹ náà ni abẹ̀bẹ̀ máa fi máa délẹ̀ wọ́n ní tó bá ti mú Naomi wá is in trouble ó ní kábíyèsí tẹ́fí tó ń tẹ̀lé Naomi tó ń ṣìkẹ́ Naomi tó ń ṣe gbogbo ọdún ó nífẹ̀ẹ́ naturally but àwọn òtòmọ̀pọ̀ tó ń ṣe fún kábíyèsí náà òun ó tún contribute torí a lè blame bàbá wa kábíyèsí torí inú ẹ̀ ṣe rí òun ló fi dára lẹ̀ fún gbogbo wọn tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní wọlé tó ń gùn gàdìgàdì ẹ̀yìn èèyàn mi ò jèrè wọ́n ní nǹkan tí Ògúnjàre tó sọ pé kó Ògúnjàre sóṣì ó fi wọ́n ṣe ṣìkàṣìkà ìtí ò bá fẹ́ gbà láti ẹ́ pé iṣẹ́ ibi yẹn ó wùn láti máa continue wọ́n ní kán ṣe kinní yẹn fún wọn kán tún wọ action tó tún máa take lẹ́yìn yẹn ẹ̀yin èèyàn ẹ bá share kẹ́ bá like kẹ́ bá wa subscribe kẹ́ẹ̀dẹ̀ bá wa fi tó kù sí comment section ẹ ṣé gan tá bá rí ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbọ́ ìròyìn wa ẹ bá
press that is bell button yẹn tẹ́ bá bá press ẹ̀ gbogbo nǹkan tá a bá máa ń deliver báyìí ẹ̀yin lè máa kọ́kọ́ máa rí bẹ́ẹ̀ ni ẹ ṣé ẹ̀yin èèyàn wa fún ìtẹ́tí gbọ́ wa ẹ bá share ẹ bá like ọlọ́run ààbò á dájú lórí yín o ààbò ọlọ́run á dájú lórúkọ Jésù Olúwa wa amen bye.